èmù sí a lọ́ra ran o àìṣọ́ra ẹ̀rá bà lè tẹ̀ a sí lọ́ra ran kó wá dáadáa látòkè dé òsàlẹ̀ ẹ̀yà lè tẹ̀ a o àyàtọ̀ gédégédé orí ọ̀fẹ́ Ọlọ́run ọjà mọ́ sọ̀yàwé àti lọ́ra ẹ̀rá bà kọ́ bá ka inú Hébérù orí 10 látẹsẹ̀ 39 lébẹ̀ ẹsẹ̀ 39 ìwé mímọ́ wí èèyàn olódodo kọ́ bá ti ka ẹsẹ̀ níbọ̀ kí olódodo á yè nípa ìgbàgbọ́ nípa ọ̀rọ̀ Ọlọ́run kí ṣùgbọ́n kọ́ni ó bá fà sẹ́yìn kúrò nínú ìgbàgbọ́ kọ́ni kó bá fà sẹ́yìn kúrò nínú ọ̀rọ̀ Ọlọ́run kọ́ni kó bá fà sẹ́yìn kúrò nínú ọ̀rọ̀ òye kí ọkàn òun á ṣe déédéé pẹ̀lú rẹ̀ ṣé olódodo lọ ẹ̀yà ṣé o lè gbàgbọ́ lọ ẹ̀yà ṣé o ní ìbẹ̀rù Ọlọ́run ṣùgbọ́n ẹ̀rá kó bá fà sẹ́yìn kí ọkàn òun á ṣe déédéé pẹ̀lú rẹ̀ gbàkọ́ rẹ̀ á dé ẹsẹ̀ 39 ṣùgbọ́n á sí lọ́ra ẹ̀rá kò fà sẹ́yìn ṣùgbọ́n á lọ́ra ẹ̀rá kò gbàgbọ́ títí dé ìgbàlà ọkàn ọmọ ọ̀nìyàn bẹ́ẹ̀ mọ́ òkòríta kò dé dúró bá o bóyá òkòríta èrò òrẹ̀wẹ̀sì òpẹ̀yìndà òsoríkọ́ òkòríta àárẹ̀ wọ́n ti fẹ́ ya èyí dẹ́ẹ̀dẹ́ẹ̀dẹ́ ọ̀nìyàn bá ti dúró sí lórí ìrìn àjò kéèyìn lẹ́rẹ̀kọ̀ọ̀kan kọ́ tí mo ká ṣẹlẹ̀ irú ọ̀nì bá kẹ́yìn ajakun padà sí èyìn irú ọ̀nì bá a ṣe àyídà ohun àyẹ̀kú gbélé ọ́ tẹ́lẹ̀ irú ọ̀nì bá a padà sẹ́yìn irú ọ̀nì bá a yà kábàámọ̀ wí nǹkan máyé nǹkan Jésù Kristi kọ́nìyàn tí kábàámọ̀ wí dọ́ni ògbàlá máyé òkè Jésù Kristi ajakun á kábàámọ̀ wí kèsè kò ń rìn lójú ọ̀nà tóóró gan irú ọ̀nì bá a rẹ̀ a ó pé ṣé òun ti ṣe àṣìṣe bá o irú ọ̀nì bá ajakun á sọ̀rọ̀ èyí nípa ìjọba Ọlọ́run irú ọ̀nì bá a rẹ̀ a kùn lórí ọ̀rọ̀ òlérí Ọlọ́run kí bá ti máa yè mí kí Jésù ṣe ní kété ya ṣe dáadáa ya kò mí kéè ti ṣe bá ọkọ̀ jẹ́ pé òdì kejì rẹ̀ ni mèrí irú ọ̀nì bá aya ṣàríwísí irú ọ̀nì bá àpòhùn réré ẹkún irú ọ̀nì bá kọ́ bá àyè bá gbà á rẹ̀ aṣọ lè wẹ́rẹ́ àkàbámọ̀ àgbọ̀jẹ̀gẹ́ á rẹ̀ báyé arẹ́ nítorí pé òun kẹ̀ wá tètè bọ́ sí ayọ̀ Ọlọ́run tètè ṣe ayà darapọ̀ mọ́ ẹgbẹ́ ayé irú ọ̀nì bá á rẹ̀ darapọ̀ mọ́ ìhàn abọ̀rìṣà ìhàn olùṣekúṣe òde òní ọkùnrin á fẹ́ ọkùnrin obìnrin á fẹ́ ọkùnrin oríṣiríṣi kọ́ bá èdè rẹ kọ́ṣẹ́ ọkùnrin lọ yà ó fẹ́ yíra rẹ padà sí ọkùnrin kọ́ bá jẹ́ ọkùnrin lọ yà náà òun kọ́ bá rè ọ́ wọ yọ̀ yàn gẹ́gẹ́ bí òfin orílẹ̀-èdè kan ti máa yè gba ẹ̀rá kan wọ́n yóò dédé yàn wé ọ̀dọ́mọkùnrin lọ yà òun fẹ́ de ọ̀dọ́mọbìnrin dàrúdàpọ̀ kété ó kàn ṣe inú ayé lè yé ni ohun burúkú ni o kọ́nìyàn darapọ̀ mọ́ wúndíá alárègbọ́n nínú ìrìn àjò kìrìsìtẹ́nì bá o ẹ bá dá kéèrè rẹ kí a rí bíi tèrí ẹ̀rá mọ́wí lákọ́kọ́ wí àsí lọ́ra rán o àsí lọ́ra ẹ̀rá kò sì yí sínú ẹbọ àsí lọ́ra ẹ̀rá kò sì yí sínú òkùnkùn àsí lọ́ra ẹ̀rá kò sì yí sínú òparun àsèyìn sọ́tẹ́ ẹ̀mí mọ́ Ọlọ́run tó láti ru wọn sókè àyíkan bá mú pẹlẹbẹ
àti olígò pélébé hàn kan mọ́ dà jẹ́ ká agbára ti dé kàn mágbára ní í ṣe ọ̀yọ́ òmùgógóró kọ̀yà máa wàá sọ̀rọ̀ Ọlọ́run èmi ò ṣekúṣe náà ni àwọn fẹ́ dángbára wọn o bóyá yóò bọ́bùnrin ṣe àbọ̀yá yóò bọ́kùnrin ṣeré fún wọn ìgbà kan pẹ́ kéèrè kó á padà jẹ sí i. ìrà ṣàtẹnumọ́ ọ nínú ẹsẹ̀ kọkàndínlọ́gbọ̀n ni wí á sí lọ́ra ẹ̀rá kó sèyìn sínú òparun ṣùgbọ́n ìyá lọ́ra ẹ̀rá kó gbàgbọ́ sí ìgbàlà ọkàn ọmọ ènìyàn ó yà sèyìn sínú ẹbọ ó yà sèyìn sínú ètùtù ó yà sèyìn sínú asán ayé ó yà sèyìn sọ́dọ̀ Sátánì ó ti kiri òdùgbò ṣe lùgbà kan ó yà sèyìn sínú òdìbàjẹ́ òkè ó jẹ òwà ipá òwà ti ọmọ alẹ́jà nínú ayé ṣùgbọ́n wàá yá dúró pẹ̀lú ìrákọ̀ gbàgbọ́ nínú ìgbàlà òkè yìí kí ọmọ Ọlọ́run ká mójú ọ̀ràn rí ká yáyọ̀ rẹ̀ Jésù á kí wọn káàbọ̀ sínú ìjọba àbá rẹ̀ èmi kò yí o gbè sí lọ́ra ran ìrákọ̀ sèyìn sínú ayé ìrákọ̀ bojú èyí lẹ́rẹ̀ kọ̀ọ̀kan mo ti kọ̀yìn síbẹ̀ wọ́n dẹ̀ ti yàn láti bá Jésù lọ délé ológo mo gbàgbọ́ nínú ẹ̀rá bẹ́ẹ̀ lọ́ra ara kò gbàgbọ́ nínú ìgbàlà ọkàn lẹ́yìn ayé mi Òjó lórúkọ mi ọmọ àbálábí tán bẹ́ẹ̀ arógun ènìní o káwọn mú sèyìn sínú ayé ire o.